orúkọ mi ni Raphael Níyì, òṣèré orí ìtàgé ni mí. Tí àwọn èèyàn mọ̀ dáadáa nínú. Bẹ́ẹ̀ ni tí àwọn èèyàn mọ̀ dáadáa àwọn kan máa ń pè mí ní Dr. Adùn Dádì Junior nínú eré sinimá àgbéléwò tó ń pè ní Àwọn Aládùn Dé. Bàbá tá a bá sọ nípa àwọn àgbà òṣèré bàbá yìí tó ń ṣẹlẹ̀ ní ọwọ́lọ́wọ́ yìí a rí àwọn tó ń bọ́ sórí ẹ̀rọ ayélujára tó ń tọrọ owó fún tó ń gba gbogbo ẹ̀ fún kí ni ó ń padà gásí báyìí fáwọn òṣèré kí lẹ́yìn rò pé ó ń fà á. Ṣe rí àkọ́kọ́ tí mo fẹ́ sọ níbẹ̀ ni pé orí ọ̀fẹ́ la rí gbà àwa òṣèré ìgbàlódé tá à ń pè ní modern actors orí ọ̀fẹ́ la rí gbà àwọn àgbà òṣèré wa tá à ń pè ní veterans wọ́n ti lé solid foundation lẹ̀ fún wa foundation tí wọ́n lé lẹ̀ làwọn adé bá lé ní lóòótọ́ nígbà tí wọ́n yẹn economic value industry yẹn ó kú ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n gbà yẹn wọ́n ṣeré lọ́fẹ̀ẹ́ ni ṣùgbọ́n gbogbo wọn náà la dẹ̀ mọ̀ dáadáa tá a mọ̀ dáadáa ṣùgbọ́n nǹkan tó yẹ kó dọ́wọ́ wọn gbà yẹn kò dọ́wọ́ wọn nítorí pé bí economy wa ṣe rí gbà yẹn nìyẹn ṣùgbọ́n àwọn adúpẹ́ lè ní pé nígbà tí àwọn òṣèré ìgbàlódé bíi tiwa tí a rí oore ọ̀fẹ́ gbà àwa wò pé kí la lè ṣe fún àwọn àgbà òṣèré kò sí wọn tá lè ṣe fún wọn ju pé ká yẹ wọn sí lọ torí ìgbà táwa ń sìn bá ìgbà social media ni tí wọn anybody tó bá ní ìrànlọ́wọ́ ó jáde àwọn kan sọ pé à ń jáde pé à ń ṣe àgbè à ń tọrọ jẹ ẹjọ oore ọ̀fẹ́ la rí gbà o ẹ má jà á sọ bẹ́ẹ̀ mọ́ kò sẹ́ni tí ò lè ṣàìsàn kọ́ ló má fi àìsàn sí ẹnì kankan ní wa ni ẹni tó bá nídìí ìrànlọ́wọ́ lé ní tí ò bá jáde kò jáde ni ṣùgbọ́n tó bá jáde tá a bá mọ̀ ń pa ẹ̀ máa ràn lọ́wọ́ àwọn tó bá dẹ̀ ní jù wá náà a máa tó gbé wọn lọ bá gbé ẹjọ́ agbára wa ò ká mọ́ ẹjọ́ àgbẹ̀ ràn wá lọ́wọ́ tó àwọn ará àti aláṣọ rẹ̀ ń ṣe ara wa náà tó máa rí wọn pé àmọ́ ẹni yìí láti kékeré mo ti ń wo bàbá yìí láì má jókòó jí àbá ìwọ́n rẹ̀ ṣe oore fún wọn ẹjọ́ sọ wá tọ́ sí wa ká máa sọ pé à ń fi wọn ṣàgbé ni àbí wọn tọrọ jẹ ni kò tọ́ sí wa ní ìgbà yẹn ẹ má jà fi wò pé bóyá wọn ní ẹnìkan níyàwó kò sí wọn tó kàn wá pẹ̀lú anybody bóyá níyàwó mẹ́fà ó ní ọmọ 20 kò sí wọn tó kàn wá wọ́n ti dá wa lára yá wọ́n ti múnú àwọn aráàlú dùn wọ́n dẹ̀ ti mọ̀ wọ́n sí àgbà òṣèré nǹkan tó bá tọ́ sí wọn là ń ṣe fún wọn sìn bá ṣe wà ń bí nsìn bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ̀ àwa ṣayẹyẹ 100 years ọgọ́rùn-ún ọdún bàbá wa tá à ń pè ní Charles Olúmọ tí gbogbo ayé mọ̀ sí Àgbákò ọ̀wọ́n ni a máa kọ́kọ́ rí pé wọ́n jẹ́ òṣèré tó wà láyé tó wọ́n dẹ̀ pé 100 tí àwa mọ̀ àdéhùn pé wọ́n ti break record Guinness Book of Record tiwa wọ́n ti break yẹ ní Nàìjíríà ń bí tiwa bí wọ́n ti break yẹ kí ló wá yẹ ká ṣe fún wa wé ẹ wò àfẹ́ kó dìgbà tí wọ́n máa jẹ́ pé Ọlọ́run ẹ jẹ́ kí bàbá ń jó tẹ́bàdàn wà nílé ẹ̀yìn náà máa rí gbogbo sinimá yẹn wò bàbá jó bàbá sì jó wọ́n mú gbogbo ẹ̀ wọ́n jẹ́ gbogbo ẹ̀ inú wa dẹ̀ dùn pé à ń bá wọn ṣe nǹkan tó fà á jùlọ ni pé à ń yẹ wọn sí inú wa ń dùn àwọn náà wàá fi yẹ àpò yẹn gbára wa ní gbàdúrà fún ara wa pé káwọn náà dàgbà ká dògbò èyí pé kẹ́kẹ́ kọ́ dàgbà kó dògbò nínú ìlera nínú ayọ̀ nínú àlàáfíà bí ti bàbá ní at 100 bàbá sì ń jó ó fi pé bàbá ṣe wáyé bàbá bọ́ ṣe wáyé àṣẹlẹgbẹ bàbá sórí sí location bàbá ṣe máa wá sí location wọ́n ṣe máa ṣe fíìmù bí wọ́n ṣe wáyé ṣùgbọ́n à ń wò pé ẹ ti bóyá kéré ń sìn nítorí pé ẹ ti ṣiṣẹ́ sẹ́yìn. bàbá ohun tí à ń gbọ́ ni pé wọ́n ní ẹ̀yìn tí ẹgẹ́ tìgbà lóde tí ayé ń yẹ tìgbà ń dùn fún lónìí wọ́n ní ẹ̀yìn náà lè ń kó bá àwọn àgbàlagbà yìí látara pé àwọn ibi tí ẹgẹ́ lu àgbàlagbà sí wọ́n ní ṣe lè máa ń kojú fún wọn tẹ máa mẹ́ẹ̀kọ́ hàn bíi arúgbó àwọn ọmọ kéèké bíi ẹgbẹ́ yín ni o wọ́n lé lè gan pẹ̀lú tó ń kó bá àwọn èèyàn kí ni téèkì lórí ilé ìsà. bẹ́ẹ̀ni sẹ́rí ìtẹ́sọ yẹn ẹ̀kùn ló ń bẹ̀ àwọn kan ti ń sọ àti ń gbà nímọ̀ ló dẹ̀ wà lára nǹkan tí ẹgbẹ́ tiwa ti GMAN try àti dáwọ́lé nísìsiyìí pé nígbà tá a ní àwọn àgbà òṣèré ńlẹ̀ kò yẹ ká máa mú èèyàn bí irú mi báyìí kó máa kùn mí sí bóyá kí n jẹ́ bàbá 80 àyè bàbá 70 tí wọ́n gbé mi tí ì débẹ̀ tàdé ní àwọn tó wà ńlẹ̀ tí wọ́n lè play ẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣàlejò tó ẹ pé wọ́n ti wà used to cinema yìí kọ́ńtẹ̀ tó bí àwa ó ti yé yín sìn dáadáa tí ń gbà nímọ̀ràn fún àwọn young producers ìgbàlódé ọ̀pọ̀lọpọ̀ ní wọn tẹ mọ bàbá wọn mọ bàbá ìyá wọn yìí wọn mọ pé wọn tẹ̀ ṣeré rí mo ti rí ọkàn tó bèèrè lọ́wọ́ mi rí pé ẹjọ́ bàbá tí wọ́n sọ yẹn ṣé actor ni mo ní ayé mi o ṣẹ́rí ibi tó burú dé nìyẹn o so àwọn ń try nísìnyí láti máa educate wọn producer ìgbàlódé àwọn tó ń kóṣẹ́ ẹjọ́ ìgbàlódé pé ẹjọ́ bàbá wọn yìí kì í ṣe pé ká rántí wọn nìkan tó bá wá sóko ẹ má máa bí bóyá 10,000 15,000 ká máa fi lé wọn lọ́wọ́ mọ́. ká ṣe wọ́n lọ́jọ́ ká tọ́jú wọn dáadáa máa fóònù títí máa ṣe kò ń ṣe nǹkan tó dáa ọ̀pọ̀lọpọ̀ nù wa agbára wa ọkọ̀ tó ni agbára ò tó ni ìgbà mi omijé máa ń bọ́ lójú mi báyìí tó bá jẹ́ wà ní location pẹ̀lú àgbàlagbà kan tó bá dé bọ́ ṣe bàbá ẹ ti dán bá dé lọ́ba tó bá dé bọ́ ṣe máa mọ̀ kàdà bẹ́ẹ̀ máa wọ́ dáhùn lọ́wọ́ táwa wò láti kékeré kò jẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí náà bí tí agbára bá ti jáde tí orí ọ̀fẹ́ bá ti jáde tí àánú bá ti jáde ẹ má jà á kú ọ̀pọ̀lọpọ̀ nù wa àmọ́ ìrírí orí ọ̀fẹ́ o tàbí dúró lè ní
tàbí rí jẹ lẹ́nìí tàbí rí mu lẹ́nìí lórí iṣẹ́ ọdún mẹ́rin láti lórí iṣẹ́ yìí orí ọ̀fẹ́ ni kò sí nǹkan tó tó orí ọ̀fẹ́ láyé ẹ má dẹ̀ka nǹkan tó yìnbó pè ní abuse of power àti abuse orí ọ̀fẹ́ yẹn abuse ló máa jẹ́ ká jáde ká sọ pé kí ló ṣe wọn máa ń tọrọ jẹ ẹlẹ́run ra yín lọ́wọ́ ẹ má jà sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má jà sọ bẹ́ẹ̀ mọ́. bàbá ẹni lára àwọn tí wọ́n sọ ọ̀kan lára wọn pàápàá yìí táwọn èèyàn ń sọ jù ẹni tí ẹ súnmọ́ dáadáa ni látàrí eré tẹ̀jọ́ ń ṣe ìgẹ́tẹ́ bá ní orí ọ̀fẹ́ lẹ́nu láti rí arábìnrin Jaiye Kuti kí lè máa sọ fún olórí ọ̀tọ̀ sọ yẹn. ṣé ní kò tẹ̀ ṣe òun nìkan mi ì fẹ́ da lórí òun nìkan kọ́ ni ó sọ ọ̀pọ̀lọpọ̀ fídíò ti jáde wọn yọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lára àwọn òṣèré wa àti àwọn tí ń ṣe òṣèré wa bọ̀ wọ́n tí ń ṣe òṣèré wa wọ́n ń ṣe ẹgbẹ́ wa mi náà rọ̀ bá wọn sọ ọwọ́n tí wá bí mo ní sọ báyìí náà ọwọ́n tó sọ bí Jaiye yẹn náà ó máa gbọ́ ọwọ́n tó wà lẹ́yìn yẹn náà tó sọ náà ló máa gbọ́ Jaiye náà bó ṣe wà yẹn náà ó ti mọ ìrírí nǹkan tó ń sọ ó dẹ̀ ti padà wá tọrọ àforíjì túbá kò tẹ́ tó lè ṣe mistake ó kàn gbogbo gbàdúrà pé ó ti padà wá túbá yẹn sì àti mẹ́nu kó lórí ọ̀rọ̀ yẹn gbogbo wa pátápátá la máa dàgbà bí àwọn bí wọn ṣe dàgbà kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣe àìsàn àdúrà wa ni pé kọ́lọ́ máa fi àìsàn tó máa ju agbára wa lọ ṣe wá gbogbo wa dáhùn sọ̀rọ̀ lẹ́nìí táìsàn bá dé bí wèrè nígbà tí wọ́n fi gbé ẹ jáde kó máa tọrọ owó fún ẹ̀wọ̀n gan onímọ̀ wọ́n máa sọ pé ṣe báwọn nìyẹn wọ́n ní wọ́n tọrọ owó ṣe báwọn nìyẹn wọ́n ti gbé òun náà jáde nísìn Ọlọ́run jẹ́ kí a fi àìsàn gbogbo àti wà àdúrà tí èmi ń gbà nìyẹn. bàbá kan tó máa lọ ẹ̀yin náà lára àwọn ọ̀dọ́ tí ó ń ṣe alẹ́ nìní kí ni ìmọ̀ràn tẹ̀lé fáwọn èèyàn yín torí ọjọ́ ọ̀la tó ń padà bọ̀ wá dé kí ni ìmọ̀ràn. ìmọ̀ràn mi ni pé ká sọ́lọ́ ká sọ́bọ̀ náà èyí tí ò dáa tó wà nínú tá à ń ṣe náà ló pọ̀ jù tó bá a ṣe ń bọ̀ lẹ́nu àní orí òfin láti kọ́gbọ́n láti ọ̀dọ̀ àwọn tó ti wà wájú yìí ká lo ìgbà wa dáadáa torí ọjọ́ ọ̀la ń bọ̀ ọjọ́ ọ̀la àwa nìkan kọ́ àwọn ọmọ wa wà ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ àti níyàwó àti bímọ kí la fẹ́ filẹ̀ fáwọn ọmọ tí wàhálà bá dé lọ́la ṣé a lè gbárùkù ti ara wa ká tó ké síta àbí torí fífọ́ lásán bá dé ànírówó ra panadol àbí fẹ́ǹsì àsáré pariwo síta wọ́n máa bú wa pé kí ni gbogbo iṣẹ́ tí wọ́n náà ṣe kí ló fi ṣe bá ṣe ń ṣiṣẹ́ yìí ẹ jẹ́ ká máa ń la làákàyè wa lẹ̀ ká máa mọ̀ pé ọjọ́ àti sùn ń bọ̀ ìrọ̀lẹ́ ń bọ̀ àárọ̀ làwọn ayé àjọsán ìrọ̀lẹ́ yẹn ń bọ̀ o tí ìrọ̀lẹ́ bá dé ṣé nǹkan tí a máa fi lògbà nírọ̀lẹ́ wà àbí kò sí ká lè máa ṣètò ọ̀kalẹ̀ ń sìn tó dàrọ̀ tiwa náà ní dàbí pé ó di àkókò báyìí wọ́n á béèrè lọ́wọ́ pé kílẹ̀ fi àkókò yìí ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe kílẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ni mo ràn mí fún àwọn. ẹ ṣe gan amariba orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Raphael Níyì Dr. Adùn Daddy Junior ọkọ Fọláṣadé Adùn ọ̀wọ́n aládùn dé. ẹ ṣe gan amariba. Alore TV.